kí olóbùrọ̀ jáde kẹ́nu gbọ́. Ẹ bá ń gbé ọ̀làdì púpọ̀. Olúwa tóbi ṣùgbọ́n ti dé. Ohun kan tí mi gbogbo afẹ́fẹ́ jìde. Ọmọ paramúlẹ̀ ṣe kí tọ́mọ ní ògbéra hálẹ̀. Tẹ̀tẹ̀ múlẹ̀ ṣe kiri ibi tí ó ti dé. Oyè súnmọ́ bí ẹ wá gbọ́ ìdílé èdè tó gbé wá. Ó tún ti dé. Gbogbo ẹ̀yin tí ẹ láǹfààní láti máa wò wá a máa tún kí yín pé ẹ kú dédé àsìkò yìí, ẹ káàbọ̀ sórí ètò ìjìnlẹ̀ ní ètò tí a gbé kalẹ̀ fún ìgbádùn tiyín fún ìgbádùn tàwa ká lè kọ́ra wa lẹ́kọ̀ọ́ ká sì lè nímọ̀ bó ti tọ́ àti bó ti yẹ. Olúwatóbi Ọládipúpọ̀ lórúkọ mi tí ọ̀pọ̀ èèyàn mọ̀ sí Superlight, ọmọ paramúlẹ̀ ṣe kíjọ ọmọ ọ̀dẹ̀dẹ̀ múlẹ̀ ṣe kìrìbìtì òṣùpá lé a ní ògún agolo ajílẹ̀ ní ọwọ́ rẹ bá tó ẹjẹ́ ó tún ṣe. Lónìí lórí ètò ìjìnlẹ̀ a máa sọ̀rọ̀ nípa aláǹtakùn tó lóyìnbó ń pè ní spider, pàápàá jùlọ ìgbàgbọ́ Yorùbá nípa rẹ̀. Ẹ mọ̀ wípé kì í ṣe wípé à ń sọ̀rọ̀ ẹranko ní orí ètò eléyìí, ṣùgbọ́n a kàn máa ń sọ̀rọ̀ nípa ìgbàgbọ́ Yorùbá àti tí Yorùbá máa ń rò nípa ọ̀kọ̀ọ̀kan ni. Aláǹtakùn ní Yorùbá mú orúkọ rẹ̀ torí òwú tí ó máa ń ta. Ìwádìí sì fi hàn wípé ó ní àyè kan nínú aláǹtakùn tí irú òwú bẹ́ẹ̀ tí máa ń jáde, olóyìnbó ń pè ní gland. Láti inú rẹ̀ ni òwú yìí ti máa ń jáde tó sì máa ń lò tó máa ń ta káàkiri. Nígbà tí ó bá ta káàkiri yóò fi dẹ páńpẹ́ sílẹ̀ de àwọn kòkòrò kéékèèké eléyìí tí yóò jẹ. Ṣùgbọ́n yàtọ̀ sí èyí, ǹjẹ́ jẹ́ mọ̀ wípé bí ìwà aláǹtakùn bá kọ̀yàn lójú, Yorùbá gbàgbọ́ pé kò dáa torí pé ó lè fa ìfàsẹ́yìn, àmúbọ́ àti àwọn àìsàn míì. Ní Yorùbá fi máa ń sọ wípé òwú aláǹtakùn kò dáa láti kọ́ ènìyàn lójú níbikíbi tí ènìyàn bá wà. Èyí dúró ní apá kan. Ìwádìí tí èmi tó ṣe fi hàn wípé ṣe rí òwú tí wọ́n ń ta yìí láti inú agbára wọn ni wọ́n ti ń ta. Nígbà tí ó bá dàbí wípé kò sí agbára fún wọn mọ́ dáadáa, aláǹtakùn lè lọ síbi òwú rẹ̀ tí ó sì tún jẹ́. Tó bá jẹ òwú rẹ̀ yóò fún ní agbára sí gẹ́gẹ́ bí ìwádìí sáyẹ́ǹsì ti fi èyí léde. Ṣùgbọ́n nílẹ̀ Yorùbá gbàgbọ́ wípé òwú aláǹtakùn ò dáa, kò sì yẹ kó mọ kọ́ọ̀yàn lójú. Ní ọ̀nà míì ẹ̀wẹ̀wẹ̀, àwọn kan gbàgbọ́ wípé bí wọ́n bá fìyàn wé aláǹtakùn wípé ó túmọ̀ sí wípé ọ̀rọ̀ irú ẹni bẹ́ẹ̀ kò ní yí ọmọ aráyé torí pé bí idán ni aláǹtakùn ṣe tó fi ń tàwú káàkiri. Bí idán ni aláǹtakùn máa ń ṣe nǹkan tiẹ̀. Wípé ó túmọ̀ sí pé irú ẹni bẹ́ẹ̀ bí idán ni yóò máa ṣe nǹkan. Ìjẹ́ yìí náà ní ìgbàgbọ́ ní pé bí òwú aláǹtakùn bá kọ̀yàn lójú, ó lè fa ìfàsẹ́yìn, àmúbọ́ àti àwọn nǹkan mìíràn tí ò dáa. Kí sì ni ìgbàgbọ́ yín tẹ́ bá ti rí aláǹtakùn níbikíbi yálà nínú ilé tàbí níta? Á tẹ̀ gbọ́ pé báwọn míì bá rí wọ́n pe ẹ̀jẹ̀ Jésù sí tàbí irú ẹ̀sìn tó wù kí wọ́n máa sìn. Ṣé lóòótọ́ iná ni orí bẹ́ẹ̀? Ẹ jẹ́ kí àwa mọ tí ẹ̀yin lérò nípa rẹ̀, ṣùgbọ́n eléyìí jẹ́ nǹkan tí a gbọ́ látẹnu àwọn àgbààgbà nípa aláǹtakùn àti òwú rẹ̀. Títí ìgbà míì tí a tún máa pàdé, Olúwatóbi Ọládipúpọ̀ lórúkọ mi tí ọ̀pọ̀ èèyàn mọ̀ sí Superlight, ọmọ paramúlẹ̀ ṣe kíjọ ọmọ ọ̀dẹ̀dẹ̀ múlẹ̀ ṣe kìrìbìtì òṣùpá lé a ní ògún agolo ajílẹ̀ ní ọwọ́ rẹ bá tó ẹ̀jẹ̀ tó ṣe. A tún pàdé nígbà míì, ó dàbọ̀. Ìjìnlẹ̀ èdè tó gbé wá. Ó tún ti dé.